Ẹ jẹ́ kí n fún wa ní iṣẹ́ àwúre. Ṣé wàá rí iṣẹ́ àwúre yìí, iṣẹ́ agbára ni. Ìdí tó jẹ́ iṣẹ́ agbára ni wípé tó o bá ṣe tán, ó tún ní epo nínú tó jẹ́ pé ẹ̀rọ ni. Oníṣíṣe bóyá àlùfáà, wòlíì, oníṣẹ̀ṣe, pásítọ̀, ó lè ṣe. Ṣé kí tí wọ́n bá gbé aláìsàn kankan wá fún ọ, àbọ̀ tààràn lọ́fà, àbáìsàn kan ní í ṣe tó yé yín, tó bá ti fún lépo ilá pẹ̀lú àṣẹ Èdùmàrè ara rẹ̀ yóò ẹ̀rọ ni. Kò sẹ́yìn wá sẹ́ni tí ò lè ṣe sílé. Ọmọ lè máa gbóná, orí lè máa fọ́ ọmọ, inú lè máa rọ ọmọ. Àìsàn kankan ọ̀fọ̀n lè ta lọ́fà lójijì. Iṣẹ́ rẹ̀ kọ́kọ́ wọlé tẹ́ ọkọ̀ bùfẹ́ tó bá ti mú, yóò gba ọ̀fà dànù, yóò gba àìsàn, yóò gba àrùn dànù lójú ẹsẹ̀. Ṣé bá ṣe pé àwúre tó gbádùn ni. Àwúre tá a lè pè ní àwúre ìmùlẹ̀ àwọn àgbàlagbà ni. Ẹ jẹ́ ká fún ní àkọlé bẹ́ẹ̀ pé àwúre ìmùlẹ̀ àwọn àgbàlagbà. Bó la ti ń ṣe? Ẹ jẹ́ ká lọ wá pẹ́pẹ́yẹ akọ tó ti gbó dáadáa. Tí ò bá gbó dáadáa mọ́ wulẹ̀ rà. Wá fẹ́ ṣiṣẹ́ tó bá dé ṣiṣẹ́ mọ́ sí. Akọ tó ti gbó dáadáa. Kò wá sí èyíkéyìí àwọ̀ tó lè lò. Wọ́n tó bá jẹ́ funfun náà lọ rí tó gbajúmọ̀. Lò ó. Bí fún àǹfààní ara rẹ ni ó sì rí nǹkan fake ilẹ̀ tó máa lò èyí tí ò gbádùn. Káì! Ó yẹ ṣe bẹ́ẹ̀. Tó ti rí pàǹgbà akọ tó tóbi dáadáa tó jọjú. Kò sí ìyá àwọ̀ tá a lè lò. Wọ́n tá bá rí funfun tó jọjú dáadáa tó gbó. Èyí tó gbó yẹn gẹ́gẹ́ la nídìí. Kò bá jẹ́ funfun lọ, kò bá jẹ́ alákàwọ̀ tó gbó dáadáa káàkiri òun la nílò. Ó ti rí. Ó yára ọ̀gàyì ẹyọ kan tó wà láàyè. Ó yá wá odidi àtàrí kan. Wá lọ wá kọ́pá wáyà tó yẹ pé tó bá fi wé odidi ìjàpá, odidi pàǹgbá pẹ́pẹ́yẹ yóò wé tán. Ó ti rí. Kódà àwọn wáyà tó fi ń faná sínú ilé wa, èyí tí a bá lò mọ́, ó ṣe é lò. Ẹ kàn bọ́ àwọn rọ́bà ara rẹ̀, ẹ so papọ̀, òun lè fi wé, ó ṣe é lò. Lẹ́yìn tí mo ṣe gbẹ̀yìn nù. Bó la ṣe wá ṣe? Ní apadà tó bá lo tuntun fine, tó bá lo tuntun fọ̀ yìí tó ní kó mọ́. Ó yá fi ẹ̀yìn pẹ́pẹ́yẹ ilé inú agbada láàyè bẹ́ẹ̀. Ẹ wá la àyà rẹ̀ láàyè bẹ́ẹ̀. Ẹ ti la àyà rẹ̀ láàyè bẹ́ẹ̀ inú agbada. Ọ̀gàyè mú sẹ́gbẹ̀ẹ́ àlàáfíà, mú atare fi sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún. Ó yá pàdé. Wá fi ìyẹ́ rẹ̀, wá fi mú orí rẹ̀, mú wá síbi àyà rẹ̀. Ó yá fi ìyẹ́ rẹ̀ fi wé lọ́tùn, fi wé lósì. Kó ká mọ́ dáadáa. Kọ́pá wáyà ẹ wá mọ́ fi wé dáadáa. Ẹ wá dé. Iṣẹ́ a kì í rò, bẹ́ẹ̀ láì kì í ṣí títí tí ó fi jó tán. Ó dìgbà tí ẹ bá rí kí èéfín rẹ̀ wú sókè mọ́, lẹ́ẹ̀tọ́ sí wò, lẹ́ẹ̀tọ́ àrò àbí lẹ́ẹ̀tọ́ sọ. A wá lọ kúnná. Tí a bá lọ kúnná tán, títóbi Ọlọ́run. Atọ́ la máa ń rọ sí, inú atọ́ la máa ń rọ sí. A wá lọ wá aṣọ funfun tó lè gba atọ́ yìí, a rán kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. A wá wá àwo pèsè, àwo sóbí tó tóbi díẹ̀. A wá gbé ògùn sínú rẹ̀. A wá tọ́ epo sí. A wá fi kalẹ̀ síbẹ̀ fún ọjọ́ 9 àbí ọjọ́ 16. Ọjọ́ 9 àbí 16 la fi ògùn kalẹ̀ sínú epo yìí. Lẹ́yìn ọjọ́ 9 àbí ọjọ́ 16 yìí, a wá yọ epo yìí. A wá yọ ògùn yìí. Epo yìí tó wà ní pé epo ti lẹ̀ mọ́ ara atọ́ yìí. A wá fi ọwọ́ fa dáadáa sínú àwo sóbí. Tí epo yòókù a fọwọ́ fa dáadáa. Lẹ́yìn kì í ṣe pé a fọ́ o, a kàn fọwọ́ fa èyí tó wà lára rẹ̀. A fọwọ́ fa dáadáa sínú rẹ̀ ni o. So that ìdí yóò ti wọ́n. Tó bá ti ìwọ̀n bá ti fọwọ́ fa, bá fọwọ́ rí fa mọ̀mọ́ náà ni. Ògùn yìí a gbé sí inú atọ́. Igun ilé la máa ń kan èso mọ́. Igun ilé ó gbọ́dọ̀ jẹ́ igun ilé to be precise. Igun ilé a wá fi kọ́ síbẹ̀. A máa lò pẹ̀lú nǹkan tó bá lọ́wọ́rọ́ láàárọ̀. Ó lè jẹ́ ọtí, ó lè jẹ́ tíì gbóná, ó lè jẹ́ ẹ̀kọ gbóná táàpọ̀. Òun la máa fi ń lo iṣẹ́ yìí ní àárọ̀.
epo á wá gbé kó lẹ̀ ibi tá gbé sí náà fún gbogbo ọjọ́ mẹ́sẹ̀sán àbọ̀jọ́ mẹ́rìndínlógún ìdí ògbúdọ̀ kalẹ̀ ń bẹ̀ o ibi tá gbé sí náà á wá fi nǹkan kan á fi dè á fi nǹkan kan dè lẹ́yìn ọjọ́ tá bá ti yọ àtọ̀ yẹn kúrò náà tán á wá fi nǹkan kan dè gbogbo ẹni tó bá jẹ́ pé oníṣíṣe ni wá notice pé gbogbo ohun tó mọ̀ gbé wá sọ́dọ̀ rẹ̀ lásìkò ìgbà tó máa ń lo iṣẹ́ bí nǹkan bí aláìsàn ẹni tán ta lọ́fà ẹni táìsàn mú ẹni tí ní ohun ẹni tó fi fọwọ́ ṣe àwọn nǹkan tó ṣàjọ bí ìwòsàn wọn mọ̀ gbé wá sọ́dọ̀ rẹ̀ tó máa ń lo iṣẹ́ lásìkò náà bẹ́ẹ̀ ni confam ni ṣùgbọ́n tó bá ti wá gbogbo nǹkan tó bá ti wá jẹ́ bí àìlera tó bá ti gbé dọ́dọ̀ rẹ̀ lásìkò tó ń lo iṣẹ́ yìí lọ́wọ́ wọ́n fún yẹn ní iṣẹ́ yìí lò ìwọ nìkan ni o ní iṣẹ́ tó wà nínú àtọ̀ yẹn ìwọ nìkan ló máa lo nǹkan rẹ̀ sọ wáyé gbogbo àsìkò tó máa lo gbogbo tó bá ti gbé wá sọ́dọ̀ rẹ̀ bí àìlera tó bá ti fún wọn ní epo ìlò wíbẹ̀ jẹ́ bí Ọlọ́run ni tó bá ti fún wọn ní epo ìlò wọ́n jẹ́ kí wọ́n máa tọwọ́ bọ̀ fúnra wọn o kí wọ́n fi sí bíbù kí wọ́n fi sí wọn lẹ́nu síbi á sí bíbù kọ́ ọmọ kékeré wọ́n fi sí wọn lẹ́nu ọ̀tún wọn lè ábù kan bóyá ká fi para lálẹ́ sùn pẹ̀lú àṣẹ Ọlọ́run títóbi Elédùmarè gbogbo àìlera tó bá gbé dọ́dọ̀ rẹ̀ lásìkò gbà tó bá ti ń lo iṣẹ́ ìfún wọn àwọn ọmọ rẹ̀ kódà ó tún lè ní nǹkan míì tó fún wọn lò ṣùgbọ́n pé ó ti kọ́kọ́ fún wọn ní ẹ̀rọ epo yìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yòókù tó bá fún wọn yóò máa rí bẹ́ẹ̀ yóò máa jẹ́ bẹ́ẹ̀ lára wọn. ìwọ tó yẹ ṣe oníṣíṣe tó bá lo iṣẹ́ yìí nínú ilé rẹ ọmọ lè ṣàìsàn nìkan ó lè yọ nìkan kan fún wọn kán lò wọ́n máa rí táyé ṣe ọ̀nà mọ̀ iṣẹ́ ọ̀nà mọ̀ là fún lásìkò tó ń lò iṣẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ nù iṣẹ́ wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ nù Elédùmarè yóò ju orí bẹ́ẹ̀ fún ẹni tó bá ṣe nọ́mbà mi ni 07031563186 ire o.